kọ́lọ́n kó ṣàánú wa lórílẹ̀‐èdè ni o. Another one la tún gbọ́ báyìí o tí wọ́n ní wípé ó ṣẹlẹ̀ ní Ìdí Àyànrẹ́ ní Koko Research Institute. Ẹ wo pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ àgbọ̀ nínú fọ́nrán ẹ̀jẹ̀ àfarabalẹ̀ àfi kọ́lọ́n máa ṣàánú wa ni. The truth is that prepare gbáradì lórílẹ̀‐èdè òótọ́ ọ̀rọ̀ nìyẹn. Rescue mission nìkan la wà fún. Gbáradì wípé kéèyàn protect àwọn citizen. No, that's not our aim in this country. Aim wa ni bá ṣe máa campaign, báwọn kan ṣe máa wọlé. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ tá a gbọ́nú fọ́nrán yìí. Màmá Isabod tún jáde, wọ́n sọ̀rọ̀, in fact wọ́n tú àṣírí tó débi wípé wọ́n tún mention àwọn ọba, pé àwọn ọba wà lára nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ pọ̀. Kúnlé Afọ́ọ̀dù náà dẹ̀ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀. Wọ́n sì pọ̀ àwọn ẹ wo kọ́ ló ń ṣàánú. Àbígbà wo là sì ń sọ̀rọ̀ ti Ògbómọ̀ṣọ́ báyìí tí another thing tún ti wá tún ń ṣẹlẹ̀ báyìí ní Ìdí Àyànrẹ́. Wọ́n ti náà ní jẹ́ wọ́n wọ̀ Ìbàdàn. Koko Research Institute yẹn ṣe mọ̀ pé òkè àwọn igbó kan wà lára dìbẹ̀. Wọ́n ní pé wọ́n wọlé, wọ́n jẹ́ àwọn ọmọdé pé wọ́n gbogbo ẹ̀ láṣẹ ìbòrùn fúnra ẹ̀. Kọ́ ló ń ṣàánú wa. Ẹ jẹ́ á máa kún fàdúrà káwa náà dẹ̀ act. Bàbá ṣe ń rí nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò wa, lára àdìwà lágbègbè wa, ẹ jẹ́ á fi tètè máa fi tó àwọn agbófinró létí. Káwa náà dẹ̀ káwa náà dúró dáadáa. Torí àwọn bọ̀bọ̀ yìí kò sí nǹkan tó kàn wọ́n. Kọ́lọ́run kó ṣàánú o. Èsì pé bóyá èèyàn ò ní kankan o. Ẹni tí ò ẹ̀bí jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ là ń rò pé bóyá àwọn tó ní lọ́wọ́ tó ṣe dáadáa tán jẹ́ jàǹkànjàǹkàn láwùjọ ni wọ́n kidnap. Ní ìsinyìí kò kàn wọ́n. Sòfà tó bá ti jára àlù, wọ́n ó kidnap láti gbowó ni. Kò kàn wọ́n. Gbogbo ẹ̀ òdìbò ní, gbogbo ẹ̀ wọ́n ní. Kò kàn wọ́n. You just can't score ni. Ọlọ́run kó ṣàánú. A gbọ́ bí fọ́nrán bíi mẹ́rin kan bí báyìí tán yẹ pé wọ́n mẹ́nu bà a lot of things. But then ẹ jẹ́ ká kọ́ gbọ́ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní Ìdí Àyànrẹ́. Lẹ́yìn náà a gbọ́ ọ̀rọ̀ Kúnlé Afọ́ọ̀dù. Then from there a máa gbọ́rọ̀ Màmá Isabod àti nǹkan kan tí mo tó fẹ́ fi hàn wá, tí mo fẹ́ yẹ ká gbọ́. Ẹ jẹ́ ká kọ́ gbọ́rọ̀ àròjinlẹ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀ ní Ìdí Àyànrẹ́. Ẹ kú déédéé wí ẹ̀yin tèmi. Wọ́n tún jí àwọn èèyàn gbé nípínlẹ̀ Ọ̀yọ́ lánàá ní Koko Research Institute pẹ̀lú àwọn ọmọléèwé. Eléyìí fi hàn pé àwọn ọ̀daràn yìí wọ́n ti gbáradì gan fún iṣẹ́. Ìjọba náà sì ní láti fi hàn wọ́n pàwọn náà gbáradì. Seriously. Bí bẹ́ẹ̀ kọ́, Ọlọ́run má jẹ́ á rí àrélò ohun burúkú. Àmín o. Nírú àsìkò yìí báyìí, ìjọba ìbílẹ̀ gbogbo ìjọba ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá pátápátá wọ́n ní láti parapọ̀. Èkó, Èkìtì, Ọ̀yọ́, Ọ̀ṣun, Ògùn, gbogbo àwọn south wọ́n ní láti parapọ̀. Kò ń ṣe pé tó bá ti dé sí Èkìtì nìkan ń ràn, tó bá ti dé sí Ọ̀yọ́ nìkan ń ràn, tó bá ti dé sí Ògùn nìkan ń ràn. Gbogbo wọn ní láti ṣiṣẹ́ papọ̀. Wọ́n lè ní ipa tó pọ̀ ju kí wọ́n dára wọn sílẹ̀ ní kọ̀ọ̀kan lọ. Torí iṣẹ́ rí adé máa sọ pé àwọn èèyàn náà ní àlejò lè mọ ẹran dúdú ní àwọn kìnnìkan ju gbogbo ẹ̀ lọ. Ọwọ́ ìjọba ni ó wà. Iṣẹ́ ìjọba ni láti dáàbò bo aráàlú. Ìdí tí wọ́n ṣe ń gba owó orí nìyẹn. Bẹ́ẹ̀ni. Ìdí tí wọ́n ṣe ń gba táàkì nìyẹn. So àti Tinubu àti gbogbo gómìnà náà ìgbà tí mo dẹ̀ ṣe last video tí mo ṣe lórí ọ̀rọ̀ yìí, àwọn kan sọ pé ṣé èmi wá sọ pé ilẹ̀ Yorùbá ṣé ilẹ̀ Yorùbá nìkan ni, àwọn kan ní pé ṣé Kwara ò sí. Náà ìgbà tí Kwara ṣẹlẹ̀, mi mọ̀ bóyá mo ṣe fídíò lórí ẹ̀, bọ̀ ó dá mi lójú pé ẹ̀ẹ̀mejì ni mo post lórí ẹ̀ lórí Twitter. Ṣé rí kíní kan àwa tá a bá ní platform púpọ̀ báyìí, irú nísìnyí màá post sí TikTok, Facebook, Instagram,
Twitter, so mo lè post síbì kan kí n má rántí post síbì kan. But lórí ti north Òkè Ọya àti ti gúúsù ní ilẹ̀ Igbo àbí kínní, ṣẹ́rí a jẹ́ one country but philosophy wa ó yàtọ̀. Ní ọ̀dọ̀ wa nísìnyí ṣe rí àwọn tí wọ́n pe Gúnmi wá síbi lecture ṣe ti rí gbogbo fáyà tí wọ́n face bílẹ̀ Yorùbá ṣe rí nìyẹn. Bílẹ̀ Yorùbá ṣe rí nìyẹn. Philosophy wa yàtọ̀, ò lè máa hùwà burúkú kò expect celebrity status. Irrespective nǹkan tó ń kó bàjẹ́. Ṣùgbọ́n ní north àwọn kidnapper tí wọ́n live celebrity status wà ń bẹ̀. So our philosophy is different. Then pé mo ń sọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn pé kínní mi lè sọ fún Ìlọrin Àmọ̀tẹ́kùn wo ni wọ́n fẹ́ race ní Ìlọrin. Part of Ìlọrin philosophy north ni wọ́n ní. Part of àwọn ìpínlẹ̀ tí wọ́n share ẹnu olóró pẹ̀lú they are northern this thing. So when tí n bá sọ pé ilẹ̀ Yorùbá mo mọ nǹkan tí mo sọ, the philosophy of Yorùbá land is different from the philosophy of every other land. That's true. And that's just the truth. Àfihàn tó bá fẹ́ tara ẹ̀ lókun. Ní ṣókí torí ọ̀pọ̀ ọ̀rọ̀ ká gbọ́, ṣe rí lára ẹni tí àwa aráàlú tá a tún ní láti ṣe ni pé àtẹ̀yìn ọlọ́dẹ tẹ̀ ń lọ sínú igbó àti kìíní ẹni láti mẹ́nu mọ́ àwọn èékà boroboro. Èmi inú yín nígbà tí wọ́n rán yín pé ẹ lọ sínú igbó ẹ ti máa rí fídíò ẹ ti máa rí píktọ̀ lórí íńtánẹ́ẹ̀tì àti irú báwọn dénú igbó kìíní. Ṣé ẹ rò pé àwọn pípò yìí náà sí lórí social media ni? Ṣé helicopter bí kìíní tó fò lánàá ẹsẹ̀kẹsẹ̀ àti tí ń rí ní wọ́n ti tún post ẹ̀ káàkiri orí Twitter lèmi jẹ́ ti rí pé wọ́n ti ń fi jet trace wọn wọ́n ti ń fi kìíní kan trace wọn. So àwọn people yìí àwọn náà máa wà lórí social media wọ́n ti rí ẹ kàn hand off over information lé wọn lọ́wọ́ ẹ wá ní yóò rọrùn láti rí wọn. This internet age a lot of people wọ́n ṣàfihàn àwọn kan wà jẹ́ pé láti ìgbà tí kìíní ti ṣẹlẹ̀ kò ń ṣe concern fáwọn content ni fún wọn ẹ máa rò pé concern ni fún wọn every time they just post kìíní kan wọ́n ti kidnap o wọ́n ti ṣe kìíní it is content for them. So every little information wọ́n ti sáré wá wọ́n ti post. You have to sit down and think information tẹ́ ẹ̀ fi síta yìí ṣé kò help àwọn kidnapper. Everybody ló ti di news breaker ní ìsín torí pé ẹ fẹ́ sáré break news ẹ fẹ́ sáré make ẹ fẹ́ jẹ́ kí news yẹn trend ẹ fẹ́ jẹ́ kí page yín grow. Ẹ gbàgbé pé ọmọ àwọn èèyàn kan ìyá àwọn èèyàn kan bàbá àwọn èèyàn kan ẹni tó gé lórí báwo lè ṣe fẹ́ kí family ẹ̀ feel. Kọ́lọ́run ṣàánú wa lórílẹ̀‐èdè yìí o. Kọ́lọ́run ṣàánú wa. Kọ́lọ́run ṣàánú wa. A ní láti ṣọ́ra kì í ṣe gbogbo nǹkan ẹ fi sílẹ̀ fún àwọn tí wọ́n nímọ̀ nípa ètò ààbò. A lè máa péjọba lè máa ké gbàjarè o ṣùgbọ́n àwọn information tó bá ti jẹ mọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa limit ẹ̀ tá a bá ti mọ nǹkan ṣe tá a bá ti ní àrídájú pé tí n bá post kíní yóò help àwọn kidnappers àwọn kan tèmi wá sọ lórí ènìyàn o ẹ̀yin agbófinró àti gbogbo ẹ̀yin ọdẹ ẹ̀yin Àmọ̀tẹ́kùn ẹ kú iṣẹ́ takuntakun wọn ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá náà tẹ̀tí ń gbégbèsè Elédùmarè ó bá a ṣe o. Àmín o àmín. Ẹ wo ọ̀rọ̀ ní àròjinlẹ̀ sọ ṣẹ̀dẹ̀ ti rí báyìí nísìnyí wípé kọ́lọ́n kó ṣàánú wa ní káwa náà dé máa ṣọ́ra. Mo ti sọ nígbà tí mo kọ́ fẹ́ bẹ̀rẹ̀ fídíò mo ní wípé ó kù sáwa náà lọ́wọ́ bàbá ṣe ń rí àwọn nǹkan kan káwa náà máa report fún agbófinró. Wọ́n dẹ̀ mẹ́nu bà nǹkan kan níbẹ̀ yẹn lórí àwọn hunters. Mo rí àwọn fídíò kan náà ní China àti ìjẹta náà kọ́ ni àwọn hunters tó wọnú gbó wọ́n ti ń sáré jáde wọ́n ti ń sọ bí gbogbo báwọn ṣe ibi táwọn lọ ibi táwọn ṣe kinní kan. Ṣé wípé àwọn kọ́nà kámẹ́rà wọn actually it was actually someone else. Àwọn kan sọ wọ́n ń bára wọn sọ̀rọ̀ normally bọ́n ṣe máa ń sọ̀rọ̀ ní abúlé ẹ̀mọ́ wọ́n ń bára wọn sọ̀rọ̀ gist nǹkan tó ṣẹlẹ̀ so lẹ́nìkan ká fọ́nrán yẹn. And the thing is that these people they are online. A máa gbọ́rọ̀ tí màmá yẹn sábọ̀dù náà sọ nítorí àwọn ṣe wọ́n fọ́gbà yẹn gan ni wọ́n tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ gidi gan bí ọ̀rọ̀ kọ́nà ṣàánú wa. But then ẹja ká sáré gbọ́ ọ̀rọ̀ Kúnlé Àfọ́ọ̀dù náà ká tó gbọ́rọ̀ màmá yẹn sábọ̀dù ẹja sáré gbọ́.
It is well. Ọlọ́run ká bẹ Ọlọ́run. Ká bẹ Ọlọ́run. Ó ti ní level tó ti ń sún ẹ̀dá. Wọ́n ní ká bẹ ìjọba. Àti bẹ ìjọba lódà bí wọ́n ní tí wọ́n fi hàn wá. Wọ́n ní ká bẹ àwọn èèyàn àti bẹ àwọn ìzọ́ ààrẹ. Ṣé bó ṣe ń lọ ń gbà ṣáṣá? Kò tí ẹ fi ẹ̀kọ́ yé mi mọ́. Lórí ọ̀rọ̀ Ajingbe, à ń fẹ́yàn kan jí gbà owó. Ẹ̀mí àwọn èèyàn jọ àwọn èèyàn lójú. Ẹ ti ní confidence ní pé máa jí àwọn èèyàn pé owó tẹ bá gbà ẹ máa display ẹ̀ ní social media. Ẹ fojú pamọ́ mọ́. Ẹ ti gbé ọmọ ènìyàn sílẹ̀ tí wọ́n lọ́rùn. Gbogbo kí ni ti ń ṣẹlẹ̀ tipẹ́ o. Confidence yẹn ti wá láì gangan. In fact, ẹ̀yin tẹ́ bá mọ̀ pé solution wà sí ẹjọ́ ìjáde. Because tó bá jẹ́ àwọn èèyàn pé tó bá ní kó wọn lọ àtàkì wọn mọ́bẹ̀ àwọn ẹni ẹlẹ́ni tó ń jí gbé náà wà pa wọn mọ́ wọn. Tẹ́ bá ní kó máa fún àwọn tó bá ń jiyàn pé lówó ẹni tó bá jí gbé wọn pa wọn dànù. Àmín tó lè kàn lọ́la o. Kò sẹ́ni tó save o. Kò sẹ́ni tó save o. Àwọn lọ́balọ́ba àwọn tó nípò àwọn tó wà níjọba a tún gbọ́ pé wọ́n wà lára àwọn tí wọ́n jọ ṣe àlùkò ọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ náà. Tí ìlú ìbá bàjẹ́ kí lè rè yín. Tí ìlú tó bá dàrú tó kún bá ṣẹlẹ̀ kí lè rè yín. Ẹ bá fẹ́ràn fídíò ẹ bá subscribe. Ẹ ti ń sún àwọn èèyàn. Ẹ ti ń sún àwọn èèyàn. Ẹ má jẹ́ kó ìgbàdà wà náà. Ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wà nípò láti ṣe nǹkan kan àbí kejì. Lórí ọ̀rọ̀ ìkẹ́bàkẹ́bà ìgbẹ́kùn ìgbìyànjú ṣe. Àwa ti wà. Ẹ wo it is well. Ẹ bá wa pín fídíò yìí lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n fáwọn tó yẹ kó rí fọ́nrán yìí nítorí it is a concerned matter. Kọ́lọ́n kó ṣàánú wa lórílẹ̀‐èdè yìí. Ká tó gbọ́rọ̀ tí màmá Esabod sọ àti nǹkan míì náà tí mo fẹ́ fi hàn wá. Mo rò pé ti share opinion yín lábala rẹ̀ wí sí lórí nǹkan tẹ́yìn ń rò lórí ọ̀rọ̀ yìí torí I don't even understand what is going on in this country now látún ti gbọ́ báyìí wípé àwọn bọ̀bọ̀ ìwọ Kòkó Research Institute àwọn area Kòkó Research Institute wọ́n jẹ́ àwọn èèyàn gbé ń bẹ̀rẹ̀ yín ìdí ayọ̀ rẹ̀ lánàá kọ́lọ́n kó ṣàánú níbo là ń bá yàrá lọ báyìí lórílẹ̀‐èdè kọ́lọ́n kó ṣàánú o like àwọn wọ́n ti wá ní ìgboyà tó jẹ́ wípé wọ́n ṣe fídíò káàkiri wọ́n it is well o ṣe yẹ pé àwọn Igbo àti àwọn Haúsá tó wà lókè ọ̀yà tó yẹ pé wọ́n dúró síbẹ̀ wọ́n ti ń fi Yorùbá ṣe ẹ̀ nísìn pé ṣe bó ń ṣẹlẹ̀ sí wa nígbà yẹn sọ anything kìíní kan ó ti ṣe nǹkan tó yẹ ká máa ṣe lórílẹ̀‐èdè yìí báyìí bó jẹ́ pé àwọn ìjọba gan ò wọ́n ń gbìyànjú tiwọn ṣá ká má sọ nǹkan míì wọ́n ń gbìyànjú tiwọn ẹjá gbọ́dọ̀ tí màmá Esabod sọ jàre ẹ̀dẹ̀ má ti lọ bẹ́ẹ̀ bá ṣe ń wo fọ́nrán ẹ̀jọ̀ ẹ̀ máa bá wa fẹ́ràn rẹ̀ ẹ̀ bá wa like kẹ̀dẹ̀ bá wa subscribe ó sì tún ní nǹkan kan náà tí mo fẹ́ fi tó wa létí tá a máa gbọ́ ọ̀nà fọ́nrán yìí bọ̀ ẹjá kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ìlú ibà. Ọ̀yọ́ state ò ní bàjẹ́ ìdí tí wọ́n fi ń ja ogun tó ń jà nílẹ̀ Yorùbá ní ọwọ́ lọ́wọ́. Let me tell you what is happening in Ọ̀yọ́ state now. Wọ́n ní for one is an awareness. Negligence olùbáyé Yorùbá jẹ́. Negligence. Tí ogun ò bá tí mú yín lọ́wọ́ báyìí, he won't be running after schedule. I think when the bandits were invading Kogi State, they be sending you a messages, not a. I'm authentic with news because I'm a blogger. I'm a professional blogger. When Ọ̀yọ́ State look at one, they be sent since last year.
when you heard the news, Makinde, you sponsor the protection for 7 trillion and billion is on my Instagram. Oluti group. Where's the money? Gbogbo state pátápátá from federation. Wọ́n máa ń fún yín ní security allowance every month to secure your state. Owó yẹn kọ́ ṣe máa. If I go on Twitter now, I block something on my tweet. Makinde, from the federal, gbogbo ẹ̀yin state pátápátá lè ń gba security money on the federal. Nígbà tí wọ́n ti ń wọ̀nù yín wípé láti last year, over 6 months, when the bad date, with our next package is on the state. Oburuju Tebani police post to secure every necessary avenue in Ibadan, near you. The Fidu Gomunja. Who knows about what one idea in Kusapara. Colonshana. Shemo, Emoru trauma for Ajingbe machine. How many years want him sexually abused? When she wants to box to me. Just because you have an escort. The life of your citizen is valueless. It's not a money problem. Let me analyze why there is kidnapping, terrorizing, misconduct every voter's post. Don't shoot one. It's not even people. Tinubu, I know you're a mafia. You want to turn Nigeria to one party. That is why you arrested El-Rufai. If you are saying you are arresting people for a corruption, you know how you corrupted when you were a governor in Lagos State. To the extent you brought a bullion van with money, full of money into your residence. Ito fa bandit, what they should be renew. They then bring everyone in Lagos State. Ondo State, Ekiti State, Osun State, you'll be pre-warned. Nígbà tó wá pre-warn kìíní yẹn, èyí tẹ́ ṣẹ̀ṣẹ̀ wá ń gbé oògùn jáde tẹ́lẹ̀ ń bọ ajá ẹ̀ǹgbógun kí tẹ́ ẹ̀wọ̀n gbogbo òrùngbà yìí. Kí ló dé tẹ́ ẹ̀ gbé gbogbo agbára oògùn nígbà tẹ́ ti ṣe sacrifice tẹ́ ṣe tí mo gbé sórí Instagram nígbà tó rún mi lálọ́ kíní kan. Kí ló dé tí wọ́n ti fi àwọn ọmọ yìí sílẹ̀? Torí pé Ọlọ́run ti kẹ̀yìn sí Nàìjíríà. Wàhálà màlẹ́kà kan ti gbógun tì mí. Torí ìta ọ̀pọ̀lọpọ̀ ìtàgẹ̀sílẹ̀. Of course ìtàgẹ̀sílẹ̀ wà ní all over the world. But wọ́n ń sin Ọlọ́run. Àwọn tó ń sin Ọlọ́run Nàìjíríà fake. They are deceiving God and God is angry. They know how to taunt you with fake prophecies. Nígbà tí ẹ̀yin pastors tí àwọn bandits sọ pé àwọn fẹ́ máa jagun ní west ọ̀dọ̀ wa ní south west, mo máa rí gbogbo yín pátápátá ní ìdí tẹ́ fi kádùrà gbogbo tẹ́ fi ń kádùrà ní ẹjọ́ ògbó orúgbòlò ẹjọ́ ògbó orúgbòlò bẹ́ẹ̀ tẹ́ bá ti fẹ́ kádùrà nígbà yẹn wípé ọ̀nà kó má ṣe ojú wọn wá sí tẹ́rítírì wa kálẹ̀ ti fi sí àdúrà sẹ́yìn. Ipe ẹgbọ́n wọn àdúrà sókè ìwọ báńdíìtì o Ọlọ́run bọ̀ wí ìjẹ́lẹ̀ Yorùbá ní kò wá o olùwàgbẹ̀kẹ́ kàkà bẹ́ẹ̀ máa lọ ìlú òyìnbó lọ gba fíìsà ogun ayé ló ń ṣe é tó wá délẹ̀ gbogbo yín náà máa gbé àṣẹ pásítọ̀. Wọ́n lẹ́yìn máa ń múra ogun lẹ̀ ogun tó dé. Àmọ́ Mákindé ó wá ń sọ ní ìsìn tí ìlà àwọn ọmọ yẹn gbà o. Fake immediately fake news ẹ̀ ń gbé kiri gbogbo Twitter yìí pé ẹ ti àrẹ́sì 6 nínú àwọn tó jí wọn gbé àwọn ọmọ gangan kọ́. Fake ni. Àwọn 6 tẹ́lẹ̀ ẹ ti àrẹ́sì according to your àwọn dà ṣe é gbójú wọn síta. that you have arrested 6 of the bandits. Kí ló tẹ̀sán pọ́pọ́ lead yẹn lẹ́gbẹ̀ẹ́ tọmọ yẹn wá. Ẹyẹ náà wá mo mọ̀ jẹ ẹ mọ́ fèmí. Ẹ láwọn tó jí ọmọ gbé ẹ kó yàn 6. Láti bàtàlíọ̀n security ti Nàìjíríà. Táwọn àmì yìí tó ń drop nù
afẹ́fẹ́ pẹ̀lú parachute nígbà tẹ́ ti wá mọ ibi tó wà tẹ́ kó báńdà àwọn tó gbé ọmọ yẹn àwọn ọmọ gangan ń kọ́ kí ló kọ́ àbẹ́ làwọn tẹ́ kó. I've made an arrangement, we have arrested 6 of the kidnappers and àwọn ọmọ tó kidnap nǹkan. Bẹ́ẹ̀ bá ti lè kó mẹ́fà náà nínú bandits àmọ́ ìyá àwọn tó lọ bí 100 ni. Of course it should be guided with armies, soldiers, police to go inside that bush led by àwọn tẹ̀lé arrest. Where are the children? These are underage girls and boys. Could have teachers while I'm on Toko. I posted the name, the list of the people not kidnapped. Kọ́lọ́n kò ṣàánú wa lórílẹ̀‐èdè. Mákindé ọ̀rẹ́ ò make sense. Kí ló kọ́ àgbẹ̀ àrẹ́sì bandit tàbí ìyá wèrè ẹ̀ ń ṣí eré? Medicine after death. Ẹ bá wa fẹ́ràn fídíò yẹn bá wa náà. Àníbo ni wọ́n kọ́ àwọn ọmọ yìí lọ? Ẹ dẹ̀bẹ̀ pé kò sí ní àwọn Fúlàní yẹn àjàjà kan téèyàn bí Abattoir wọ́n á ti dó wọn ní ìdò òdèkó. Bó ṣe ń dó wọn lẹ́nu wọn máa dó wọn nínú. Ẹ rántí pé àwọn shipbug girls few of them that they saw wọ́n gbé owó pẹ̀lú dání àwọn primary school tán kó. And again, Makinde, you remember, let me remind you, you are a friend to Gumi. Gumi visited you in Ibadan, the head of terrorists and bandits in Nigeria. Can't you use that connection? Ọ̀rẹ́ mi bàjẹ́ ní owó tí wàá kí mi bí mo welcome ẹ̀. Kódà mo ṣayẹyẹ fún ẹ ní governor house nígbà tó wá. Bẹ́ẹ̀ ni kò bá ń kọ́ where is your connection? Let's say you befriended Gumi for a future reference. Bí tó bá kọ́ ọmọ lọ lọ́yọ̀ state. Why do we entertain Gumi ní Ibadan? We are not interested in the planet. We are interested in the students. The same thing today at Green Idianyori. They kidnap over 10 people. 10 people again. See why when you people contacted me, I don't call you people. I'm not friendly with anybody. I'm a liberal person. I can't live in Nigeria because you cannot spoil me with bribery and corruption so that you will be able to guard my mouth. I love myself in my powers. I can express myself. God sent me to the world. To the good one, to the rescue. To the bad one, to damage their life. To wound them from above from one calamity to tragedy. I'm asking you again, Makinde. I'm saying as a representative for your state, we are not interested in saying how we have captured the bandits. Ask the bandits, ask them to lead you into the dungeon where all these students are kept. Ìyẹn ló lè fi borí. Ìyẹn la fi lè àkọlé ìdè how employed. Ẹ máa ṣe opinion yín ẹ̀yìn mi nílé o. Nígbà tó wá kó wọn ní ìsìnkú, where are the children? Wọ́n ti migrate wọn kó lóye ọtí wọ́n ti kó wọn lórí Hausa. We want to know. If it's true, I said on Twitter that you got over 70 billion for security in your state. Where are our mercenaries? Where are our army from Ojo? Where are our soldiers from Ojo Barak? Where are our police from Yaganku, Agodi? So, ọlọ́pàá tẹ bá kó at least tẹ kó army when you are equipped with armors. Why can't you tell those that you are fed you bí mo ti fẹ́ dára ẹ̀gàn títí ọ̀sẹ̀ yìí? We want you. Àwọn tó lò ti arrest yẹn. Àṣẹ bandits sọ pé 1 million. Sunday ní 200 ní. Tó bá ní 200 yẹn ìdẹ̀kọ́ ọlọ́pàá 500 lè síta. Ẹ̀kọ́ ti wo rògbò ẹ̀kọ́ ti ṣàlẹ́ǹdì òbíta. Ẹ mú àwọn àmì lọ́jọ́ kẹ́kọ́ wọn ní báràkì. Kẹwàá máa wọ bandits yẹn sínú fáànù. Ṣèbí ẹ ní nǹkan ogun. Àbẹ́yìn tẹ̀ lọ́jà bu ní Kútọ́nù. Kí ló dé ti federal papọ̀ mọ́ ti state? I saw some stupid people commenting on my update on Instagram. Why am I referring to Tinubu? I should be facing Makinde. No. Because you're a fool. Òun la rẹ orílẹ̀-èdè, òun náà ni gbogbo ẹ̀ máa center on. Olórí ìlú ni ogun máa ń dúró. Bẹ́ẹ̀ni. With all what is happening in America, people are criticizing Trump for every state. That's it. Criticize àwọn tó ń pa àwọn èèyàn tó ń ṣe ayé gbogbo náà. Trump ni wọ́n directed. I know some of you are calling them. Oníjẹkújẹ ni.
happens now? Why can't Tinubu olórí bíi fangros búrẹ́dì àwọn àmì tó kó lọ sí Kútọ̀nù kírédì òfin kó lọ Ìbàdàn kó pe Mákindé kọ́mú political difference wọ́n pé PDP kọ́kọ́ wò ó pé ẹ̀mí ni wọ́n kó lọ lẹ́gbẹ̀ẹ́ Ràgbìjì tó ti bí. ṣé rí pé tó fi kan Tinubu nìyẹn nígbà tí wọ́n disrupt Kútọ̀nù lórí afẹ́ overtake and overtake ṣé rí tí mo sọ pé àṣà ní gẹ́ẹ̀tì báyìí yìí mọ̀ pé Nàìjíríà yìí mọ̀ pé ní gẹ́ẹ̀tì o tó ń diffuse spray gbogbo ẹ̀ kí ẹ tẹ́ fi lo àmì ìgbà yẹn Tinubu láti lọ sí Kútọ̀nù kí ni iṣẹ́ àwọn àmì tó wà ní barak. They are not allowed to parade as police. We accepted. Tí ogun bá dé lè ṣe fún wọn salary regardless the state. Mo ti táwọn Igbo ń fi wá ṣe yẹ táwùsá ń fi wá ṣe yẹyẹ lórí Twitter wípé ó dọ̀yọ̀ state ní ìsìn gbogbo wọn wá ń sùn. Ṣèbí nígbà tó ń ṣe ń Kogi tó ń ṣe ní ilẹ̀ Haúsá gbogbo sọ̀rọ̀. Of course, ta ló mọ̀ pé kànmọ̀kànmọ̀ ló ń kú. Tinubu ṣé o fẹ́ fi weekend ambition pé Mákindé fẹ́ jẹ president ni? Where is your action? We want to see the advantage of you keeping the armies in the barrack. What is their job? You use them. You brought them out of the barrack. Nígbà tí Kútọ̀nù. Uniform wọn ti ẹ̀ wù mí. Mo rí gbogbo wọn tán di helmet tán di gbogbo ẹ̀ tán múra kàkàkàkàkàkà bí olójú kan. Mi mọ̀ pé Nàìjíríà ní air jet tó fi ń jà. Ló ń lọ bí bọ́ǹbù ló lọ́tọ́ pé kí ni ọ̀rẹ́ president of France ní. Ó pè ẹ́ láti Nàìjíríà pé kò kún nǹkan lọ. Kí ló dé tó lè kó nǹkan ogun yẹn lọ sọ́yọ̀ state? Bí Tinubu bí Abákindé ò bá tẹ tí ò bá tiẹ̀ lágbára. Aláfẹ́ rí air jet tó jàǹgbá yìí. Afẹ́rẹ́ lọ́yọ̀ state. Ọmọ yẹn ti ń sun ọjọ́ kẹrin lọ. Àwọn òbí wọn ò lè gẹ́ wọn lè mú. Ó wá give speech lórí Twitter wípé ipe kidnapping ó ní political tone. You'll be a stupid president. Ṣé àsìkò tó yẹ kó sọ̀rọ̀ politically ni? Kí ló kàn wá politically? You are the head of the state. You are the head of the country. Gbogbo tí àjálù bá jà ní ṣòlù represent. Mo láwọn àmì ìdá. If truly you Tinubu, you don't know who is running the bandits, how long do you want to continue to borrow money outside the country to bribe them? That is the problem. We know of an African country to eradicate one without bribing them. O wa ń sọ ní ìsìn, Mákindé wa ń sọ pé wọ́n demand ransom, wọn ò ṣe ní demand ransom. Wọ́n lè yàn jalè. Ìjọ tí ó bá rú lẹ́gà yóò kó ẹran nú lẹ́gẹ̀. Nígbà tẹ̀tí ń fún wọn lówó iṣẹ́ ni kéèyàn jẹ́ bandit gan pè Nàìjíríà ju pé kó ṣiṣẹ́ as a civil servant lọ. Torówó tó ń gbà bí billion trillion wọ́n ń gbà. Why are you bribing the killers? Nígbà tẹ̀tẹ̀ ti bribe lákọ̀ọ́kọ́ tẹ̀tí dialogue pẹ̀lú wọn. Tẹ̀tí bribe lẹ́ẹ̀kejì. How long on taxpayers' money? How long Nigeria mama get gbèsè to be bribing the bandits? Let's say I've not seen with my koro eyes that we have fighters from the soldiers, from the armies. I wouldn't agree. I've bothered myself. Alagbara tell lo Kútọ̀nù yẹn say, jet to fly lórí sky ní ìgbà yẹn, they are over 100. Where are the jets? Why can't you lead those that are already caught by Mákindé to lead them to their hideout? So you are preparing another money to. Once you continue to bribe them, the more they will multiply. So Mákindé, I will not applaud you for that. Why can't you pressurize the bandits? Why can't you release your mercenaries? You say, okay, Atimuyi, Ibani. Tear gas in everything. Ibo làwọn ọmọ wa. Life àwọn bandits tẹ kókó kan wá. Àwọn ọmọ la fẹ́ rí o. Bó tẹ̀ jẹ́ pé they are not the future of Nigeria. They are not the future of tomorrow. Because tí wọ́n lè débi gómìnà now.
Makinde, that's a new assignment. Thank God, Ochi arrest our source, the informant. Let them lead you to where the girls are, the boys are. Share the agenda, but you got to pay me first. Okay, ni fun. Ti ma sọ pé mo mọ àwọn tó wà ní houses ẹgbà bẹ́ẹ̀. Ṣé bí Nàìjíríà yẹn wà bí mo ṣe ní haters mo lọ́rẹ̀ẹ́ náà ṣé kò sí àwọn tó fẹ́ràn ẹ̀ sábọ̀dọ̀ èyí náà sọ pé tó bá arrest yín tọ́lọ́pàá bá arrest wọ́n á bí pé do you know ẹ̀ sábọ̀dọ̀ ẹ̀dẹ̀ ní popular terror mo jẹ́ fáwọn ọlọ́pàá Nàìjíríà. Ibu gan àparò sí òní kan sọ pé ìgbà tó ń gbé lẹ́nu jọ́ mẹ́ta tátrẹ́sì gbé òun náà sọ pé do you know ẹ̀ sábọ̀dọ̀ ẹ̀dẹ̀ ní sábọ̀dọ̀ popular. The way I speak is a terror for them. I don't take bribe. I can only charge you if you give me work. Although I get carry àwọn ọmọ ìláyà wọn ò gbọ́dọ̀ dín Mákindé. Reason tí wọ́n fi dúdúlé gbogbo ilẹ̀ Yorùbá not Ọ̀yọ́ state. Involvement àwọn ọba wà ńbẹ̀ o. Don't tell me the king doesn't know the bandits. They do. Some might not. Especially the elderly one, the one that have been sitting on that monarch for a very long time. Tell me about political kings. They could see be bandits if it was state or to fair word without the informant of the king that decided. And not see but he will see Ogongabi kilo she gangani gongon for Yoruba nation. Yeah, gongon. To interview ọba tó bó lè sọ̀rọ̀ wọ́n ti pre-inform yín ó rẹ̀ pé àwọn ọba tí ó gbà ní àwọn ọba tá a gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ní Kogi tó ń lọ pa kan jí gbé. I've been saying things for years, for over 15 years. Mo ní ẹ lọ́ba ẹ̀ ní politician. They are only after their pocket. Àwọn ìjòyè tó yẹ kẹ́ tó lọ sábà àwọn ìjòyè ọba ìlú òyìnbó wọn ti fi ìjòyè ṣe àwọn yèyé bàbá yèyé ògùdù yèyé ìlú òyìnbó gbogbo wọn wá ṣẹpẹtẹ bá lóye tẹ ìpàdé ìdọdọ ọba àmàmá olóyè o ní tó ṣẹlẹ̀ ládùúgbò wa yìí o wọ́n jí mi ní pẹ́pẹ́yẹ wọ́n jí mi ládìyẹ o kò sí olóyè ní pálásì tó bá àwọn ọba kan 24 hours orí Facebook wọn wà wọn ìtàn ọ̀fẹ́ lóye àmọ́ ìyá àwọn ọmọ ìwé tó máa ń sọ fún mi pé ọba báyìí ibi kan ń sọ ni wọ́n mọ̀ dé pé kí lè mọ rí mi ń gbọ́ torí wọ́n ní wọ́n máa wọnú bọ́ọ̀sì àwọn ipá ọ̀fẹ́ fún wọn lóye. They judge people by their Facebook profile. No, but we are on low, we are fake. But like we send a cartoon guide in Nigeria, you are on your own. Lee, go to social media. When there was no fracas, I always talk about these old kings that they are useless. They are not meant for you. All what they do is trafficking your goods out of the country. They are thieves. They light robbers. All those political kings. Bó ṣe ń ṣe gbáná ni wọ́n ń ṣe gbogbo ẹ̀. Ẹ mọ̀ pé wọ́n ní etí ọba nílé etí ọba lóko bí mi náà ò bá gbọ́yìn kì bí tí ò bá gbọ́yìn kì. Ẹ dẹ̀ lè rí mi kí àwọn informant mi ẹ lè rí kí wọ́n á pè voice note wọn. Wọ́n máa sọ pé màmá yìí lè lè sọ̀rọ̀ yìí. Ọlọ́pàá ò sùn. Èyí wetin you carry wọ́n ní wọ́n jíyàn gbé. Ìyágọ̀ kú ó yá nínú igbó. Àfi kẹ́ fi ìbọn yín kẹ́ mọ shoot àwọn tí ó bá fún yín ní bribe. Yín tó fa ogun yìí ni wípé Ṣẹ́rí Tinubu is a very wicked person. And I've been against him for so many years. They try to convince me about Tinubu every time. Ẹran ara máa lò ẹ́. Owó máa wà bẹ́ẹ̀. Remember when Wasiu took me to Nigeria? So if you can use your voice for the Tinubu, we buy you house in Banana Island. Immediately I got to Dublin, relationship with him. Actually, me what to me. You will lose your money. Vanity upon vanity, all is vanity. But the poor masses, they me gun down. Show me kuya inje won te wa nílùú Ìbò. Mo tó wà nílùú Ìbò kọ́ ló ń ṣoríire ẹgbàbẹ. Àkúṣepọ̀ nílùú Ìbò burúkú. Tó ń ṣiṣẹ́ bí ẹni tó ń jìjẹ ìlérí. So guys, mo rò pé ti gbọ́